wọ́n ní bàbá ti dẹnu iṣẹ́ ṣíṣe là á ṣe olúpèmọpè 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 láàlú ògiri oko ẹ̀kẹ́dì rẹ̀ rèé o láàlú ògiri oko ó dẹ̀ kejì láàlú ògiri oko. Kí ló dé tó ń pè mí? Kí ló dé tó ń dà mí láàmú? Tó jẹ́ ń fẹ̀dọ̀ lórí òróòró níbi tí mo wà. Láàlú ògiri oko. Àwọn ìyá ló rán mi sí ọ. Wọ́n ní kí n wá ọ̀dọ̀ rẹ torí mo ti wá agbára lọ sí ọ̀dọ̀ wọn. Wọ́n náà wọn ò lè fún mi ní agbára rẹ àfi kí n rí láàróyè. Òun ló jẹ́ kí n tọ̀ ẹ́ wá. Àwọn ìyá. Bẹ́ẹ̀ni. Ó dáa náà. Láàlú ògiri oko. O fẹ́ agbára. Bẹ́ẹ̀ni. Àwọn ìyá tó ní kó o máa bọ̀ lọ́dọ̀ mi. Wọ́n ti mọ̀ pé mo lè ṣe. Ikú ni mi ti yára pa. Èmi láàrùn tí ń yára pààyàn. Èmi láàlú ògiri oko. Ẹ̀bùrà tí ń jẹ́ látọ̀ pa. Abániwárán bá rí dání mi. Èmi ò bẹ́lẹ́kún sunkún. Kẹ́rù ò bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ rẹ̀ ń ṣẹ̀jẹ̀. Èmi ọkùnrin takuntakun. O fẹ́ agbára. Kò burú. Kò burú. Ṣùgbọ́n o, kí n tó lè fún ọ lágbára, ó ní àwọn ètùtù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́, ìyẹn àwọn ìjẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan tí wàá bá mi dáná kó tó di bí kò dá lágbára. Ó ti yá. Ètò tó bá ti yá kan ò tún pẹ́ mọ́. Ó ti ṣe tán. Ó ti ṣe tán. Gbé aṣọ. Àwọn yẹn mi. Láàlú. Wojú mi dáadáa. Yanu. Àwọn yẹn mi. Báyìí, o ti di alágbára. O ti di ọkùnrin takuntakun. Ní báyìí, o ti wá di agbọ́mọ̀lá gbogbo ìlú àhámọ́. Pátápátá. Ọ̀dà náà, níwọ̀n ìgbà tó o ti ró mi ní agbára, kí wá ní ohun ẹ̀jẹ̀ yẹn tó ní ìmà sọ fún ọ. Igbekun lusiferi rẹ̀. 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 Ará ilé èròdè, àní ẹ súnmọ́ bí kí ẹ wá wòran. Igbekun lusiferi rẹ̀. Igbekun lusiferi rẹ̀. Òun ṣe mí, òun gbà mí àti ṣe dúpẹ́ lọ́wọ́ àṣebí. Igbekun lusiferi rẹ̀. Òun ṣe mí, òun gbà mí àti ṣe dúpẹ́ lọ́wọ́ àṣebí. Aráyé abẹ́ orí nǹkan. Olùgbàlà dákun wá gbà mí o nínú ìgbèkùn táyé jù mí sí. Olùgbàlà
olùgbàlà dákun wá yọ mí o nínú ìgbèkùn táyé fi mí sí. Ìgbèkùn lusiferi, ìgbèkùn lusiferi, ará ilé àní ẹ súnmọ́ bí kí ẹ wá wòran. Ìgbèkùn lusiferi, ìgbèkùn lusiferi. Bàbá sọmọ lójú àríyàn èyí tá a bá fẹ́ bàìbàì ló ń wò. Má lọ mọ́ o, má lọ mọ́ o, má lọ mọ́ o. Pẹ́. Ọmọ mi o, yẹ má lọ mọ́ ọmọ mi, jẹ́ ń gbé yẹ ọmọ mi o, jẹ́ ń gbé. Ọmọ mi, bàbá ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o, ọmọ mi, ẹ ṣé o, ẹ ṣé o. Èmi kọ́ ló yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ fún àwọn alálẹ̀ ni, àwọn alálẹ̀ ló ṣe. Ẹ wá gbọ́ ìkìlọ̀ o. Àkọ́kọ́ ẹ ra ewúrẹ́ tẹ̀yìn ẹ gbàgbá kango ṣẹ́ǹgbọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ epo lẹ́yìn yẹn orógbó obì gbàǹjà lètùtù bá ṣe kẹrẹ́tì o tẹ́ ẹ bá wá káì késekése lẹ́yìn o kàṣàkàṣà ń bọ̀ kí ni mo wí. ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ bàbá. ó ti tàn ó ti tàn bẹ́ẹ̀ lọ. ọ̀gá náà a ṣe elédùn àwọn jẹ ká ṣe. Ọmọ mi. ẹ ṣé o. Ọmọ mi o, má lọ mọ́. Òun ṣe mí òun gbà mí àti ṣe dúpẹ́ lọ́wọ́ àṣebí. Ẹ má gbàgbé o. Ìgbèkùn lusiferi. Àbúrò mi tí mo wá sọ́dọ̀ mi àṣé ètò ń ṣe gángan. bẹ́ẹ̀ ni bàbá. Ara rẹ̀ ti yá. ara rẹ̀ ti yá. Wọ́n bẹ lẹ́yìn kùlé. Bọ́m̀bì wàhálà yìí. Ọ̀dẹ̀ ní ẹ̀hún. Mo ní ara èèyàn ti yá. O ti à ń sáré lọ bẹ́ẹ̀. Mo fẹ́ lọ wò ó ní inú mi ti dùn ní bàbá. Àwọn ètùtù pẹ́pẹ̀pẹ̀ tí mo ní kẹ́ ẹ ṣe ǹjọ́ tí mo wó rẹ̀ wá. Bàbá ẹ gbìyànjú náà ṣe rí àwọn tí mo bá ṣàgbàṣe wọn ò tí ì fún mi lówó. Gbogbo àwọn ìrìn àjò yìí náà ni mò ń rìn ni mi ò fi tí ì wá látọjọ́ yìí. Ó dáa náà màá wá nǹkan ṣe sí tó ti gbọ́. Gẹ́gẹ́ bí o ti mọ̀ pé agbọmọlà gbogbo àbá yìí ni mí. Púpọ̀ irú ẹ̀ ló dẹ̀ ti ń wáyé. Síbẹ̀síbẹ̀ náà àárọ̀ náà àbáyọ fún wọn. Ẹgbẹ́ mi náà wà. Á wá nǹkan ṣe sí màá wà ṣùgbọ́n. Ẹ jọ̀ọ́ èmi náà mo máa lọ gbìyànjú. Ibi tí n bá báṣẹ́ dé yín jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n ẹ ṣáà ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kójú ó tì mí. Ẹ mọ̀ pé ẹ̀yin lẹ nílùú yìí. Àwọn alálẹ̀ ló ní ìrànlọ́wọ́. Ẹ̀yin lẹ nílùú yìí. Àfi kẹ́ ẹ jọ̀ọ́. Àwọn alálẹ̀ ó sì tì yín lẹ́yìn. Àṣẹ. Wọ́n tì yín lẹ́yìn. Àṣẹ. Òun ṣe mí òun gbà mí àti ṣe dúpẹ́ lọ́wọ́ àṣebí. Aráyé abẹ́ òun. Ẹ má bínú pé a pè ìpàdé pàjáwìrì ṣùgbọ́n kó má bàa sí náà ni gẹ́gẹ́ bí ìlú wa ṣe rí bá a bá ní ká wò ó ìdí nìyí tó mú kí èmi àtolóyè ọ̀dọ́ káyíra wa níkọ̀ á sọ àwọn ọ̀rọ̀ kan òun ló mú ká pe gbogbo ẹ̀yin ọ̀dọ́ àbí olóyè ọ̀dọ́ kí ni mo sọ. O ṣeun Àdìgún lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ìjókòó ẹ kú pàdé ẹ má bínú pé a pè ìpàdé pàjáwìrì lóòótọ́ ṣùgbọ́n kó má bàa sí náà ni tí gbogbo wa tá a bá fojú inú wò ó gbogbo ìlú kéréje tó wà ní agbègbè ìlú àhámọ́ gbogbo wọn ni wọ́n ti ní baálẹ̀ tiwọn tó ń ṣàkóso tiwọn ìdí nìyí tèmi àti Àdìgún tá a fi gbà á lérò wípé ó yẹ káwa náà ká lọ bá bàbá Awóyẹmí kí wọ́n jẹ baálẹ̀ fún wa nínú ìlú yìí àbí kílẹ̀ ti rí sí. Olórí ọ̀dọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ sọ ó dàbí ẹni pé ẹ ti mọ nǹkan tó wà lọ́kàn Fẹ́mi tẹ́lẹ̀ mi nǹkan tó wà lọ́kàn Fẹ́mi gangan òun lẹ sọ rẹ̀.
bẹ́ẹ̀ ni olórí ọ̀dọ́ èmi tẹ̀ tí olórí pé mo máa lọ rí Àdìgún nítorí ọ̀rọ̀ yìí. ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ tá a bá fi bàbá yẹn náà tiẹ̀ jẹ́ ó tiẹ̀ dáa nítorí tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí bàbá yìí náà nìkan ni àná nìkan kó lè bàbá yìí nìkan bàbá yìí náà tẹ ló ń ṣe gbogbo ẹ̀ fún wa ó yẹ ká lọ tètè yá lọ rí bàbá ni o. ẹ̀yin ẹgbẹ́ mi báwo la fẹ́ ṣe bu bàbá Oyèmí gbọ́. kò sí wàhálà láti lọ rí bàbá ìyẹn kì í ṣe nǹkan tó bu ẹ dá ìyókù dá ẹ̀mí àtolóyè ọ̀dọ́. nǹkan tó bá ti yá kù ti ń pẹ́ mọ́ ẹ jẹ́ lọ rí bàbá. Igbekun ló sì fèrè Igbekun ló sì fèrè Igbekun ló sì fèrè kó má ṣe yà ẹ́ lẹ́nu pé Igbekun wà. gbẹ́sẹ̀ rẹ kúrò kó má bàa bá ẹ̀ kó ká. ẹ rọra bàbá ẹ rọra. ẹ wo bàbá kó má ṣe yà ẹ́ lẹ́nu pé ẹ̀yin wà lákàtà yín. kó lè dáa dẹ̀ ni àwa ọ̀dọ́ òru la pè ó pọ̀ àwa gbìmọ̀ kan ìdí nìyí tó já wa àbí kí ni mo rí ọlọ́yọ̀dọ̀ ẹ̀ ń dáhùn bẹ́ẹ̀ fún bàbá. bẹ́ẹ̀ ni bàbá ọ̀rọ̀ kan ní àwa ọ̀dọ́ ìlú yìí la gbèrò rẹ̀ ìdí nìyí tá a fi ní ká wá ké sí yín kí ni nǹkan tá a sì gbèrò rẹ̀ náà ni pé a wo gbogbo àyíká wa ní àyín a rí pé gbogbo àwọn ìlú kéréje tó wà ní àyíká wa gbogbo wọn ni wọ́n ti ní baálẹ̀ tiwọn tó ń ṣàkóso wọn ìdí nìyí tí àwa náà fi ronú àwa gẹ́gẹ́ bí ọ̀dọ́ tá a fi ní ká wá bá yín pé ó wù wá kírú tiyín náà kẹ́ jẹ baálẹ̀ fún àárín àyín káwa náà lè ní olórí tá a máa fi yangàn ìdí nìyí tá a fi wá bá yín. ó dáa náà gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé Ìgbò àtewé làwa ń já ní ọ̀dọ̀ tiwa ìran mi ò kan ò jẹ baálẹ̀ rí ẹ sì mọ̀ pé Ifá ní nǹkan táwa gbójúlé ẹ fún mi ní àsìkò díẹ̀ ṣẹ́gbọ́ àsìkò bíntì kan lẹ́ fún mi tí ń lọ fi bi àwọn onílẹ̀ léèrè nǹkan tó bá ti sọ ǹjẹ́ o gbọ́ nǹkan pé n ò jẹ baálẹ̀ o nǹkan pé n ò jẹ kẹ má lọ ṣì mí gbọ́ àmọ́ ẹ fún mi ní àsìkò bíntì kan ṣẹ́ gbọ́. ó tọrọ ní ọsàn bàbá tó hùwà afẹ́kẹ́ jẹ baálẹ̀ ìlú àkàmọ́. ẹ wò àti pé bàbá bẹ́ẹ̀ bá jẹ baálẹ̀ ìlú àkàmọ́ fún àǹfààní gbogbo ọmọ ìlú àkàmọ́ ni àti pé ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ wa bàbá ẹ jẹ baálẹ̀ yìí fún wa. ẹ ṣé ẹ̀yin ọmọ ẹ káàárẹ̀ ó dáa náà ẹ máa wá lọ kẹ fún mi ní àsìkò díẹ̀ kí n fi rò ó. ọ̀dà bàbá ẹ má jẹ́ ó pẹ́ jù ṣá. ẹ gbọ́ Olùgbàlà dákun wá gbà mí o nínú ìgbèkùn láyé tó ní sí. Olùgbàlà dákun wá yọ mí o nínú ìgbèkùn láyé fi mí sí. Ìgbèkùn ló sì fi. ìránṣẹ́ Ọlọ́run alààyè èmi ni Ọlọ́run akọ́dá ayé àti aṣẹ̀dá ọ̀run ẹni ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ni Alpha àti Omega adẹ́dá àti aṣẹ̀dá sórí àwọn ènìyàn tó ń wò nínú ìgbèkùn Sátánì tí wọ́n wà yìí òun ni àwọn èèyàn tí ń bẹ ní ìlú àpamọ́ àwọn ẹni tí kò tí ì ní Jésù nínú ayé wọn àwọn ẹni tí kò tí ì gba ọmọ bíbí tuntun gbọ́ ní báyìí wàá wá gbé láti lọ sí ìlú àpamọ́ láti lè lọ ṣe ìtúsílẹ̀ fún àwọn èèyàn wọ̀nyí tó ń bẹ nínú ìgbèkùn láti lọ jẹ́ kó yé wọn pé Jésù Kristi ọmọ Ọlọ́run òun náà ní ọ̀nà àti òtítọ́ àti ìyè
pé kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ òun bí kò ṣe nípasẹ̀ rẹ̀ àlàáfíà fún un. Olùgbàlà dákun wá gbà mí o nínú ìgbèkùn láyé jù mí sí. Olùgbàlà dákun wá yọ mí o Mọ́mì. nínú ìgbèkùn. Ẹ ti yájú nìyẹn dáàdì. Ẹ wo mo ti jí. Mo yanjú lẹ̀kan mo ní bẹ́ẹ̀ rẹ̀ yìí. Ewu yẹ kàn mí lọ. Kò fà bó ṣe ṣẹlẹ̀ gan òye mi. Bó ti ń kẹ́kọ̀ọ́ ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó lágbára. Mo rí ìran kan lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé nípa àwa àbí nípa àwọn ọmọ? Ẹ farabalẹ̀. Ọlọ́run fi ìran kan hàn mí. Tí mo sì fẹ́ pín pọ̀ pẹ̀lú yín. Ó lágbára gan-an. Gbọ́. Nínú ìrìn yẹn. Ọlọ́run fi ìlú kan hàn mí. Ìlú àhámọ́. Àwọn èèyàn wà nínú ìgbèkùn, wọ́n wà nínú ìdààmú, wọ́n wà nínú ìdè èṣù ní ìlú yẹn. Èṣù kó wọn lẹ́rú síbẹ̀. Ìrìn lágbára débi wípé ó bà mí lẹ́rù. Kódà tí ń pariwo pé tí ń pè mí. Ṣùgbọ́n ìgbọ́ òun wà nínú kitchen, bó tábàdẹ̀ wà nínú kitchen, máa ń tètè gbọ́ gbúrúgbúrú àtọ́ nǹkan ẹ má bínú. So nǹkan tó ṣẹlẹ̀, a máa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ní kíákíá torí tí ò bá nídìí tí Ọlọ́run ò bá tí ì rí nǹkan dájú kò ní fi hàn. Ó fẹ́ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ bóyá ẹ mọ̀ mi ò gbórúkọ yẹn rí mi ò gbọ́ ìlú yẹn rí. Ìlú àhámọ́ mo rántí ní àwọn ọdún kan sẹ́yìn nígbà tá à ń ṣe àwọn project kan ní school. Ìlú yẹn wà nínú àwọn ìlú kan tí wọ́n dárúkọ mọ́ àwọn project ìbò kò ń ṣe fún batch tàwa ní ìwà mọ apá abẹ pọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ó yẹ ká lè locate ìlú yẹn. Ló wá ṣe o inú mi ti wá ń dùn bọ̀ báyìí torí mo ti ń wo bí mo ṣe fẹ́ get láti mú ló wá ṣe. Nígbà tẹ́lẹ̀ tí mo pé iṣẹ́ kan náà yìí sí àjọgbá ni ọmọ bá dẹ̀ ti dé bá ojú báyìí ó ti dé bá ẹ̀mọ́ ni. Ẹ bá tẹ̀lé wa lọ kọ́lọ̀ yẹn. Dáàdì iṣẹ́ ò bá pẹ́ ni nípa iṣẹ́ o. Kọ́lọ̀ wà ìfà àti inú mi dùn ó tiẹ̀ dáa. Bọ̀ mo tún rú kinní kan. Kí ni ẹ sà? Mo fẹ́ kó jẹ́ pé nìkan la máa dá lọ. Ká lè rò pé nínú àwọn bírọ́dà wa ká lè rò pé ó lè bá wa lọ àbí ká pray lórí ẹ̀ àbí a ṣe máa pray náà o torí a ṣe gbọ́dọ̀ fi àdúrà tọ̀ bọ́ tá lè rò pé ó lè bá wa lọ nínú àwọn brothers wa. Daddy you better suggest pé a kà mú bromatiu. Bromatiu in fact ọkàn ni èmi Ọlọ́run kódà ẹ jẹ́ nǹkan mọ́ ẹ jẹ́ nǹkan sọ fún kọ́ wá rí mi. Kọ́ máa lọ ní visit shop láàrín. That's true. Save number wọn náà. Ẹ wọ evangelist Matthew tó lè jẹ bromatiu. Hello. Ẹ rọra bro Matthew. Ẹ sà. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ rọra sà. Ẹ wo ní gbólóhùn ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ fún yín. Ó wà very important. Ẹ yọjú sí mi. Ṣé ẹ yọjú sí mi ní ọ̀la? Lọ́la. Okay sà. Okay sà. Ó ṣe kókó. Okay, ẹ ṣé. Màá gbìyànjú. Okay, ẹ ṣé. All right. Ṣé wọ́n láwọn máa wá? Wọ́n máa wá. Bro Martin, no, he's spiritual man. No. The man is faithful to the core. It's true. In fact, a máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Kí lẹ wá ṣe? Ìgbèkùn Ṣé ó ti jiná? ìgbèkùn ló sì fẹ́. Ìgbọ́jú padà àwẹ̀ ti pọ̀. Ìgbèkùn ló sì fẹ́ rẹ̀. Ẹ rọra sà. Ìgbèkùn Ẹ rọra sà. ìgbèkùn ló sì fẹ́ rẹ̀. Mo fẹ́ tẹ̀lé báyìí sà. Ìgbèkùn ló sì fẹ́ rẹ̀. Bro Martin. Ara ilé Ẹ rọra sà. Ẹ kú lé mẹ́ta. Bàbá àti mi tètè ń jáde o. Ọlọ́run kan ló ní kí ẹ tètè bàbá àti. Ó gbọ́ ètò oúnjẹ tó wà. Ìgbà tó jẹ́ pé ìgbà tí mo fi máa gba kọ́ọ̀lù mi lánàá mo mọ̀ pé nǹkan tó máa wà very important lẹ́sìn tó ní. Ọmọ ní kí n fi yọjú ní ọ̀lẹ́ kí n ṣe kẹtẹ tó ní.
Ọlọ́run fi iná kan fún mi. Inú yẹn bà mí lẹ́rù púpọ̀. Ṣùgbọ́n nínú ìran yẹn, mo ti sọ fún mọ́mì náà tó lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti gba ìran yẹn ni mo ti pe mọ́mì tí mo ti ṣàlàyé fún mi. Mo wá rí i pé nínú ìran yẹn, Ọlọ́run fi àwọn ìlú kan hàn mí. Ó fi ìlú kan hàn mí nínú ìran yẹn. Àwọn èèyàn wà nínú àhámọ́. Wọ́n wà nínú àhámọ́ yẹn wípé Ọlọ́run wá sọ fún mi wípé nínú ìran yẹn pé àfi ká tètè gbé ìgbésẹ̀ ní kíákíá láti lè yọ wọn kúrò nínú àhámọ́. Àwọn Ọlọ́run dẹ̀ fẹ́ lò. Bí mo sọ fún mi, wọ́n sọ pé àwọn máa tẹ̀lé wa lọ. Ni wọ́n fi ní kí n pè yín. Ìwádùn mi dùn nígbà tí mo pè yín. A gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ yẹn kíákíá nítorí àwa ni Ọlọ́run fẹ́ lò láti yọ àwọn ènìyàn kúrò nínú àhámọ́. Ó sì wà very very urgent. Ọlọ́run á ràn wá lọ́wọ́. So ẹ jẹ́ kí ká tètè lọ. Mo mọ̀ pé ní week. This particular week la máa lọ. No problem sir. No problem sir. Orúkọ ìlú yẹn. Ìlú àhámọ́. Ìlú àhámọ́. Kí n ba lè máa fi sínú prayer. Ẹ gbàdúrà lórí rẹ̀. Okay. Màá pray lórí ẹ̀. Màá dẹ̀ tún àwọn colleague mi náà àjọ pray lórí. All right. Ẹ gbàdúrà lórí ẹ̀. Jésù á dẹ̀ ràn wá lọ́wọ́. Wọ́n máa bá wa ṣe. So mi gan jáde. Ẹ fi dé. Àwọn ọmọ mi. Ó wà ní. Okay. So ẹ̀yin náà jáde. Mo fi ààrẹ náà pẹ̀lú ọ̀dà. Màá kí wọn kí n tó máa. Ẹ ṣe é sà. Olùgbàlà dákun wá gbà mí o nínú láyé sí olùgbàlà dákun wá yọ mí o nínú ẹ kú odò ìyá má lọ ẹ wà ẹ kú odò ẹ pátá ọ àmọ́ ẹ sì kú ìpalẹ̀ mọ́ ìwúyè bàbá aládùn. Mo rò pé gbogbo àwọn ètò ó lọ déédéé àbí. Tí ẹ jẹ́rìí bàbá má lọ mọ́. Bàbá má lọ mọ́ ti túra ó ra aṣọ tèmi. Ó túra ti má lọ mọ́. Ó ti túra tó ti kẹrẹ náà. Ọjọ́ yẹn máa fọ́ àgàn. Ìyá má lọ mọ́. Ẹ̀yin àti má lọ mọ́ yín yìí náà ṣá. Ó lè jẹ́ ọjọ́ yẹn náà làwọn náà tún fẹ́ dẹ́kun bí àtùpà tó ṣe polú. Ọlọ́run ò ní jẹ́ ọmọ kan tó tẹ̀mí bí má lọ mọ́ ò lè kú mọ́ mi. Ẹ̀yin ọjọ́ yẹn máa dùn kan lọ́dọ̀ táwọn ọmọ tó àwọn ọ̀dọ́ àbáyá gbogbo ala ti múra kalẹ̀. Ẹ̀yin ẹ̀ ní dúró wò. Ọjọ́ yẹn máa dùn gan ni. Ó máa ná ẹ. Ẹ jáwọ́ jáde kó lòdì. Ẹ wá tó mi. Mo ń dá ẹ náà. Ẹ sì kú ọjọ́ díẹ̀. Àwa nìyẹn o. Mo fara sọ, mo fojú sọ, oṣù bí ẹni tó tiẹ̀ rí. Kí lẹ tún fẹ́ sọ? Mo láti sọ pé kò mo ti lọ́kọ̀ọ́ tèmi. Mo fẹ́ kí kinní kan yé ọ. Àìfẹ́ fújà pa mi lódò ní sọ pé kó lọ pọn mi wá lódò kó tó jẹun. Ṣùgbọ́n tó bá lọ pọn mi ọwọ́ wo ló fẹ́ fi tẹ̀lẹ̀? Tí ìbá nífẹ̀ẹ́ rẹ̀ ní máa dààmú rẹ̀. Tí ẹ gbọ́, lóòótọ́ ni mo fẹ́ràn ẹ̀wà láti máa jẹ, ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin ẹ̀wà àti ẹ̀wà. Ọjọ́kọ́jọ́ tí ó bá ti yí ọ, ẹ̀wà rẹ máa ń yó mi jẹ ẹ̀wà tí mo fẹ́ràn láti máa jẹ rẹ. Tí ẹ gbọ́ ọ̀rọ̀ mi yẹ̀wò ẹ̀wà. Kí ló tẹ ọkùnrin? Mo ti sọ fún pé mo ti ná ọkọ tèmi, kí ló tẹ ní wàhálà báyìí? Obìnrin tó bá ń gbẹ̀yìn ọkùnrin lẹ̀ máa ń wá. Àmọ́ obìnrin tó bá ń sọ tó fẹ́ ọkùnrin ẹ kì í fẹ́. Ẹ̀wà kì í ṣe gbogbo ọkùnrin ló wà bẹ́ẹ̀. Ìṣòro tèmi bá mi lára mu, jẹ́ kí n máa gbé lọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ wá tí yín síwájú. Ẹ̀wà tí ẹ bá ọ̀rọ̀ mi yẹ̀wò. Àbí jẹ́ nǹkan ọ̀sẹ̀. Àdìgbò jẹ́fẹ̀ wá tó mi ilẹ̀ ká máa lọ. Ebi ń pa omi èmi ń lọ sílé o. Mo ní kí n máa lọ. Àdìgbò. Ó bá balẹ̀. Ẹ̀wà tó mi. Tí ẹ tún gbé fún wa. Ṣé bẹ́ẹ̀ yín náà dùn? Ẹ ṣáà rí ra. ara ilé ìròdè ìsúnmọ́ bí ẹwà wò lọ. À ń lọ sínú agbára rẹ̀ Jésù. À ń lọ omi àbáwá lọ. Bro, ti ṣe. Okay, sir. Ẹ ti kó sínú booth. Mo ti kó gbogbo ẹ̀ sí. Okay. Mo mi kọ́. Wọ́n wà nílé. Inú ilé mi wọ́n wà. Ẹ kò wọ́n ṣe ọdún táyì. Mọ́mì! Àbúrò àwọn òbí náà rí mi. Mọ́mì! Ọjọ́ yẹn wo bí àtẹ́mù ti lọ. Ẹ̀yin náà mo gbọ́dọ̀ yẹ fún àwọn ọmọ yẹn náà tó tó di pé mo gbéra kúrò dé. Bro Matthew. Sir. Ẹ pray fún ká tó máa lọ. Okay sir. Ní orúkọ Jésù. Amen. Olúwa dúpẹ́ agbẹ́yìnga yín lógo, a fi ògo àti ọlá fún orúkọ ọmọ yín. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa láti jẹ́ olóòótọ́ sí ìpè náà tí ẹ ti pè wá sí. Ẹ gba ọpẹ́ kí ẹ gba gbogbo. Amen. Olúwa bí a ti ń lọ nísinsìnyí, ìrìn àjò wa dọwọ́ yín.
Olúwa ẹ tì wá lẹ́yìn. Gẹ́gẹ́ bí ẹ ti sọ nínú ọ̀rọ̀ yín nínú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 24 wípé kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ mi bí kò ṣe pé bàbá mi fà á. Olúwa ọkàn àwọn ará ìlú yìí òǹfà ọ̀run ẹ jẹ́ kó fà wọ́n wá sọ́dọ̀ Kristi ní orúkọ Jésù. Amen. Adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi alágbára ní àgbà àdúrà. Amen. 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 In Jesus' name. Praise the Lord. Hallelujah. Okay. Ṣẹlẹ̀. Long time. Hello? Mechanic. Mo start motor ní sí ni ò dáhùn. Jíbẹ̀dẹ̀ ti service ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo ti wo battery rẹ̀, mo ti check ẹ̀. Ẹ̀yin brother, mọ́mí. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi mọ́. Lábẹ́ ṣe ti báyìí, mọ́tò start. Mo lè ti pe mechanic. Báyìí sí ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀. Mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ má yẹ ká wò ní aspect the devil's plan. Ṣé ráwọn kan ní àtẹ̀gbọ́ náà máa ń wọ́n ṣe ó lè jẹ́ pọ́ náà fẹ́ jẹ́ ká lọ lẹ́yìn. Ẹ jẹ́ ká tún gbé báyìí. Àwọn tí bíbélì sọ pé gbogbo ṣiṣẹ́ pọ̀ sí i fún àwọn tí ó pọ̀ jù. Ẹ jẹ́ àgbẹ̀. Ẹ pè wọ́n kọ́ wá wò. Ẹ rò bẹ́ẹ̀. Ètò Ọlọ́run. Ojú ọ̀la máa ń lò báyìí lórí kí n fà tà. Ní òun wà ò nílò láti pọ̀. Mọ́tò yóò dé láàrin kìlọ̀. Kò lè á lè máa lọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Ó ti ẹ̀ tí. Kò lè gbé Ó yá ẹ máa wò ó ti yé. Ó ti yé. Ẹ gbé báyìí. Ṣé bá lọ́mọ lè lè báyìí? Olùgbàlà dákun wá gbà mí o. Àdìgún kò dé. Kí ló tún ní kó ṣe? Nínú ìgbèkùn táyé jù mí sí. Ẹ wò ó dé. Ẹ wò ẹ má bínú olórí ọ̀dọ́ kó kúkú lè dáa náà ni. Èmi gbọ́dọ̀ dùn. Kó lè dáa náà ni. Ó yẹ ká ti wà lọ́dọ̀ bàbá olóyè. Àbínú tẹ òdùn ni. Inú mi dùn pé lè ní a fẹ́ yan baálẹ̀ nílùú wa. Bẹ́ẹ̀ nìkan bá ilé gẹ̀ẹ́sì inú mi lè ní kò ní kọsẹ̀. Lóòótọ́. Ẹ ṣe kí ẹ wò. Ó yẹ ká ti wà lọ́dọ̀ bàbá olóyè. Ìgbèkùn lusiferi rẹ̀. Òun ṣe mí òun gbà mí àti ṣe dúpẹ́ lọ́wọ́ ṣe bí. Aláyé abẹ́ ládùúgbò. Olùgbàlà dákun wá gbà mí o. Nínú ìgbèkùn táyé jù mí sí. Olùgbàlà dákun wá yọ mí o. Nínú ìgbèkùn táyé fi mí sí. Ìgbèkùn lusiferi rẹ̀. Ìgbèkùn lusiferi rẹ̀. Àtìkù ìtì ìwúyè òní o. Ẹ wò kò sẹ́ni tó fẹ́ sọ pé èní yìí ò yẹ wá. Èèyàn Olúkòsì. Tálẹ́ nínú. Inú mi dùn. Bàbá gẹ̀ẹ́sì inú mi lẹ́nu. Ó lọ tóró ni. Èmi gẹ́ mọ̀ pé baálẹ̀ mọ̀ yùnkẹ́yùnkẹ́ hàn sí bó ṣe ń ra mọ̀ ọmọ ìyálẹ́mọ̀ àkówánu. Inú mi dùn. Mi ò mọ̀ pé òwò. Èmi ọ̀tún. Mi ò mọ̀ bí baálẹ̀ náà mọ̀ jójó. Baálẹ̀ mọ̀ ń jó ní jó. Inú mi dùn.
balẹ̀. inú mi gan dùn o. mi mọ̀ pé èrò pọ̀ lábá wa tó yìí. àwọn ọ̀dọ́ fi wálẹ̀ o àwọn ọ̀dọ́ wọ́n pọ̀ wọ́n dúró tì wá dáadáa. ṣé o tẹ̀ rí ijọ́ tán kọ́kọ́ bá mi pé ń jẹ kínní. mo ṣàwò pé ìran mi kan ò jẹ baálẹ̀ rí ewé làwọn agbọ́njúmọ́. àmọ́ gbogbo ẹ̀ ká fọpẹ́ fún àwọn alálẹ̀ ilẹ̀ wa. àwọn alálẹ̀. bẹ́ẹ̀ ni. ní ìyẹn wa ó yẹ wa baálẹ̀. wo baálẹ̀ inú mi dùn máa pàrọ̀ fún yín oníkòsì bẹ́ẹ̀ bá gẹ̀ẹ́sì inú mi ìrọ́. kódà kinní kan wà tó máa nígbà tí a lọ ìlú kan mo rí kinní kan tó bá rí ó gùn títí ló wá gbọ́ orí ilẹ̀ dúdú kan olùkọ́sì tí wọ́n bá gùn náà kò lè kọ́sẹ̀ baálẹ̀ níyẹ wá. olùkọ́sì ojú rẹ̀ ló ń gbé lẹ́lẹ̀ báyìí ló ń gùn báyìí ló ń lọ olùkọ́sì èmi ìyẹ wá. ọ̀tún lúkọ́sì èmi ti yẹ wá náà ó ti yẹ wá inú mi tẹ̀ dùn gidi gan pé mo ní irú ẹ̀yin báyìí lọ́rẹ̀ẹ́. ẹ rí i pé eléyìí ti yẹ wá náà. ó ti yẹ wá o. ẹ wo bí irú ṣe pọ̀ jálálú pẹ́rẹ́pẹ́rẹ́. ṣé mi yìí náà. ọdún ẹ jẹ́ kí n gba ẹdùn lọ́wọ́ baálẹ̀ kí n fi gègé. mo mọ̀ pé kò sẹ́ni tí nǹkan kì í yẹ. bẹ́ẹ̀ ni àfi bí mo ṣe ń jí baálẹ̀ o. àbí kí Awóyẹmí kan yìí. Awóyẹmí. kápá yẹ ti ó yẹ baálẹ̀ wa. lúkọ́sì ibi tó mọ ọ lọ yẹn. baálẹ̀ àìlàsì ó yẹ yí ẹ̀ yáwà náà ni. ẹni tó bá ti rí àmọ́. àbí. ẹ ní ìjókòó yìí náà ni ó ti bó lápá. àwọn náà bẹ̀rẹ̀ sí ní pàṣẹ àmọ́ pàṣẹ. àbí. àwọn olóyè ìlú ni. àwọn ní. ó dà àwọn tó wà ní ẹ̀yìn ọgbà ẹ̀ ṣé ó ti fún ẹ lóúnjẹ ṣá. wọ́n ti jẹun. oúnjẹ níbi gbogbo tẹ́lẹ̀ bí ó tẹ́ mọ̀ fáwọn ọ̀dọ́ wọn pin tú tó bẹ́ẹ̀. inú àwọn ọ̀dọ́ dùn ìlú àjò. inú wọn dùn gan-an àwọn ọ̀dọ́ ìrẹ́ o a lè fọwọ́ wọn sẹ́yìn báyìí nílùú yìí àwọn ọ̀dọ́ gba tiwa. àní. ẹ ká sọ̀rọ̀ wa. ẹ lẹ́wọ̀. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ṣé ò sí o. bàbá mo rí àwọn àlejò yìí ni náà bá ní kí n má wọn dé ọ̀dọ̀ baálẹ̀ mo bá ní kí n mú wọn débi. o ṣe máa lọ tiẹ̀. ok ó dàbọ̀. o ṣe. ẹ jókòó. àwọn eléèbó lélẹ́yìí o. baálẹ̀ ẹ má bínú olùkọ́sì. sórí mo fẹ́ sọ fún yín àwa ti rìn jìnnà mo sọ pé mo lọ bìkan tí kìíní sórí kìíní tó wà lẹ́sẹ̀ wọn mo ti gbà á wò. èyí tó ń dẹ́dẹ́ bàdàbàdà bíi eré ṣèbéyìí. ṣèbé kú ọ ṣèbé ara òkú ni ẹ kúkú mọ nǹkan. ọ̀tún. lúkọ́sì baálẹ̀ ẹ jẹ́ kó rí i pé ṣe fẹ́ gbèsè ilé jáde. àwọn àlejò mi ẹ káàbọ̀. inú mi dùn pé ó jẹ́ èní tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìwúyè lẹ́wọ̀lúwa. ìdùnnú ńlá ló jẹ́ fún mi lénìí o. ìgbà tí à ń bọ̀ brọ́dà tó mú wa wá yẹn. brọ́dà ẹni tó mú wa wá. ọmọ àdúró. pé à ń lọ sí ọ̀dọ̀ baálẹ̀ àwọn ò wá mọ̀ pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ baálẹ̀ bíi pé wọ́n ti jẹ baálẹ̀ ti pé ò tí wọ́n mọ̀ bóyá èyí ni wọ́n jẹ baálẹ̀ ẹ kú oríire sà congratulations ẹ kú oríire in fact inú wa dùn fún yín lọ́pọ̀lọpọ̀ àsìkò tó jẹ baálẹ̀ ọlọ́run máa àsìkò yìí máa dára. àṣẹ àkọ́kọ́ náà kí lẹ bá wa. ìránṣẹ́ ọlọ́run ni àwa láti ìlú èkó sí ìlú yìí fún àwọn iṣẹ́ kan pàtàkì tó ṣe kókó so torí ẹ̀ ni a fi wá ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ tí tó. ó ti dáa náà àsìkò ọ̀rọ̀ tí tó náà ó yẹ kẹ́ lọ fóúnjẹ sẹ́nu kẹ́ bomi ara kẹ́ wá bí kan. ẹ̀ṣọ́ ìdá ẹ̀ṣọ́. bí alẹ́ òdìdé. bí àwọn àlejò tó dé yìí àwọn àlejò tó yẹ kẹ́ máa gẹ̀ ní o. sórí ìyàrá tó wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi gangan ibẹ̀ ni kò fi wọ́n sí. jíjẹ mímu gbogbo ẹ̀ kẹ́ fún wọn o. ó yá gbéra lẹ̀. ọkọ̀ wọn lóyìn a tún máa ríra. bá fún wọn lọ kẹ́ fún wọn lóúnjẹ o. ẹ̀yin olóyè abẹ́rẹ́ pé ènìyàn wa. oúnjẹ wa o àwọn àlejò tó wá wò wá lágbà yìí. èèyàn. Matthew òkè fún kí wa mọ́mí ẹ kó rìn ṣe in fact mo gbé stress láti pọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan táwa ṣe ní báyìí a gbọ́dọ̀ faralẹ̀ ẹ get
àbúrò gbàdúrà torí kò sẹ́ni tó máa wọlé alágbára lọ bí kókó tẹ alágbára yẹn náà torí ìlú yìí gẹ́gẹ́ bí nǹkan tí Ọlọ́run fi hàn mí lórí ìlú tí mo sọ fún yín nígbà ń bọ̀ wípé ó jẹ́ nǹkan tó lágbára a sì gbọdọ̀ gbàdúrà bí sọ pé àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì a sì bọ Ọlọ́run rẹ̀ ojú ìjà làwà yìí ojú ogun làwà yìí o àgbogbo àwọn táàrí ni ṣé a fẹ́ fi àdúrà jà ogun lọ́wọ́ sì gbọdọ̀ gbàkóso ní ìlú yìí ṣùgbọ́n ní báyìí a kò á gbàdúrà ká sọ fún wa ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ náà tó kọ́ ṣe é ṣe fún wa láti ní àǹfààní títí tá a fi débì kò sí wàhálà kò sí ìdáwájú Ọlọ́run ga fún àánú rẹ̀ lórí ayé wa lórí àwọn tá a wá bá ń bì lórí àwọn tá a fi sílẹ̀ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àdúrà ọgbẹ́. Tani orúkọ Jésù ayẹyẹ tilẹ̀ fi Ọlọ́run sí. bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ ara yín adúpẹ́ fún ìrìnàjò náà nítorí kò sí ìrìnàjò kékeré Olúwa àmín Jésù. Àmín. káwá sọ fún Ọlọ́run kó tó kó ṣàánú fún gbogbo tá a ti ṣe gbogbo ibi tá a ti kù tí kò fi ní jẹ́ kí ògo rẹ̀ kó fara ní ìlú yìí kọ́lọ́run kó tó kó ṣàánú fún àdúrà. Bàbá ní orúkọ Jésù ayérayé àtọ̀rọ̀ fún ẹ̀ka sábà gbogbo èyí tá a ti ṣe ẹ̀ṣẹ̀ bàbá lè ṣe ìkọ̀kọ̀ tó lè jẹ́ ìwọ́ ìdènà láti lè má jẹ́ kí má jẹ́ èmi tí a fi torí ẹ̀ kúrò lódìdí ẹ̀kọ́ wá sínú rí wá sí ìmúṣẹ ayérayé dáríjì kò dáríjì ó lè dáríjì kẹfẹ́ ṣe nífẹ̀ẹ́ wọn àmín. Àmín. ká sọ fún ọ ní ìgbà àkóso gbogbo báyìí ìjọba ohun gbogbo ìwọ la fẹ́ kó ìjọba a kò lè dá ohun kó mo ṣe bí ìwé Ọlọ́run bá wà ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká gbàgbà ó gbọ́dọ̀ ní ìlú dá àkóso ohun gbogbo a fún gbogbo sí ọwọ́ rẹ a fún gbogbo sí ìka ọwọ́ rẹ Jésù gba ìjọba gba ìlú yìí fún ara rẹ àdúrà ní orúkọ Jésù nínú ìlú yìí Olúwa ṣàkóso Olúwa gbogbo ìjọba nínú ìlú yìí ìgbìmọ̀rẹ̀ Olúwa gba ìjọba rẹ àwọn ìlú yìí Olúwa gba ìjọba lórí ìlú wa àmín. kí sọ àwọn kẹta fún wa bẹ́ẹ̀ ní ohun tí Ọlọ́run fi hàn mí gẹ́gẹ́ bí àfikún fún sí síwájú sí kó lè yí wa dáadáa ká lè mọ bá ṣe fẹ́ gbàdúrà ìlú yìí wà nínú ìdí ó jẹ́ àhámọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe lórúkọ ìlú yìí wọ́n wà nínú àhámọ́ wọ́n wà nínú ìdààmú ṣùgbọ́n àṣírí yóò tí ì tú sí wọn wọn ò tí ì mọ àṣírí wọ́n sì wà nínú ìdè èṣù àwọn kan sì ń kó wọn jẹ wọ́n sì kó wọn sábẹ́ ìṣèlú èṣù á lọ gbàdúrà bọ́n wá sì wẹ̀ á gbàdúrà mọ́mí yá fẹ́ gbàdúrà ká sọ fún olúwa jọ jẹ́ kí àṣírí òkùnkùn tó nípe jẹ́ kí àṣírí fi ìdí rẹ̀ múlẹ̀ jẹ́ kí àṣírí kó tú kí ìmọ́lẹ̀ kó mọ́lẹ̀ kí gbogbo kí ìbòjúkọ́ kákúrò àdúrà. ní orúkọ Jésù Olúwa lórí ìlú yẹ gbogbo tó ṣòkòtò Olúwa tàn ìmọ́lẹ̀ sí Olúwa wá tàn ìmọ́lẹ̀ sí ní kọ̀ọ̀kan ní gbangba ní Jésù Olúwa wá. mọ́mí ẹ̀ka ìwé Éfésù orí 9 ẹsẹ̀ 10 ẹ̀ka fún wa. lákòótán Yes. ará mi Yes. ẹ jẹ́ alágbára nínú Olúwa Yes. àti nínú agbára ipá rẹ̀ ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ Yes. kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù Yes. nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwọn ń bá jìjà kadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Praise the Lord. Bíbélì ti jẹ́ ká mọ ohun tá a wá ṣe ń bì kì í ṣe ẹran ara àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí là ń bá jà ìjàkadì àtúgbàdúrà kó lù wá kó jọ kó bá wa jà ìjà yìí kó gba ògo kó má ní ká fara gba ọfà ní ìlú kó jẹ́ kó gba gbogbo ògo jálẹ̀jálẹ̀ àdúrà. Bàbá ní orúkọ Jésù Olúwa bẹ̀ ọ́ Olúwa aṣíwájú tẹ̀mí ògbóyè tí a fẹ́ aṣíwájú jẹ́ ògbóyè Olúwa Olúwa àjà ò àmín. Romatu ẹ má gbàdúrà ẹ gbàdúrà báyìí torí a sì nílò àdúrà sí ṣùgbọ́n ẹ gbàdúrà ẹ gbàdúrà. ní orúkọ Jésù ní orúkọ Jésù Olúwa dúpẹ́ gbẹ̀yìn adúpẹ́ àǹfààní ológun èyí tí ẹ fi fún wa fún bí ẹ ti ṣe ṣọ́ wa mú wa dé yìí Olúwa dúpẹ́ nítorí pé ẹ ti wà níyìn tẹ́lẹ̀ wa ẹ ti ṣíwájú wa ẹ ti mọ̀ ohun gbogbo ẹ sì ti ṣètò ohun gbogbo sílẹ̀ fún wa Olúwa agbẹ́yìnga ẹ gba gbogbo ògo ọlọ́dún Jésù Olúwa a ti dé sínú ìlú yìí o gẹ́gẹ́ bí ẹ̀yin bí ẹ ti ṣe rán wa gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrójú yín Olúwa ìlú yìí ó dọwọ́ yín ẹ gba ìṣàkóso àmín Jésù Olúwa gbogbo àwọn kan ìlú yìí a fi wọ́n lé yín lọ́wọ́ látòrí ìbàlẹ̀ títí dórí àwọn ìjòyè Olúwa à ń fẹ́ kí ẹ gba ìṣàkóso ọkàn wọn ní orúkọ Jésù àmín Jésù Olúwa iṣẹ́ ìgbàlà ọkàn wọn ẹ ṣe ní àmín ṣe pé Jésù Olúwa ní òpin bí a ó ṣe máa padà kúrò nínú ìlú yìí Olúwa jẹ́ á rí ọ̀pọ̀lọpọ̀ èso ọkàn kórè ní orúkọ Jésù àdúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ ká lè mọ̀ Olúwa ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. àmín àmín ní orúkọ Praise the Jésù Lord. hallelujah Praise the living Jesus. Hallelujah. So ọgbọ́n bá ti rẹ̀ kó àdúrà. ẹ wò ó ẹni tó tì mí lẹ́yìn tó ní kí n lọ jẹ baálẹ̀
òun ni mò ń pè tí ò tún dá mi lóhùn yìí. Láàróyè àbí mo ti ṣẹ̀ ọ́ ni? Mo pè kò dáhùn kí n tẹ́ ẹ lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún baálẹ̀ tí mo jẹ yìí. Ó dá mi. Àwòyẹmí, Àwòyẹmí, Àwòyẹmí. Ṣé mi lọ dàbọ̀ bò? Láàróyè, mo rò pé mo ti ṣọ́ ọ ni. Mo ti pè. Ìmàgbọ́jẹ̀ kan. Àwòyẹmí ń lè dá ọ lóhùn. Torí bí iná ńlá kan jó lákàtà rẹ, iná ńlá kan jó lákàtà rẹ, mi ò lè wá torí bọ náà. Àwòyẹmí gbọ́ mi, etí rẹ mélòó? Méjì ni. Kí ló fi ń gbọ́? Ọ̀rọ̀. Ṣé o rí àwọn àlejò ọ̀ràn tó o gbà lọ́jọ́ ìwúyè rẹ lọ́sàn-án yìí? Àwọn àlejò burúkú ni o, ẹ lè jọ gbé. Tó o bá mọ iná tó ń dá ìwọ gan àti sùn tó o fi sùn tó o hàn ọ̀run yìí, o ò ní lè sùn. Gbọ́ mi, tó o bá fẹ́ kí àjọṣepọ̀ tí ń bẹ láàrin èmi àti ẹ̀ dán mọ́rán, àfi kó o wá bí wọn yóò ṣe kúrò lábẹ́ òrùlé rẹ kí wọ́n jìnnà sí ẹ réréréré. Mi ò lè wá torí bọ náà. Olùgbàlà, ó ṣe gbà mí láyè kí n lọ fọ́ fi tó yẹjú wọn wá gbà mí o nínú ìgbèkùn. Ó yá tètè gbé ìbọwọ́ rẹ kalẹ̀. Àwọn àlejò tí mò ń pèrè yìí, agbára tí wọ́n ń lò, wọ́n tiẹ̀ ń dá àwọn orúkọ kan bẹ̀ tó jẹ́ pé mi ò tiẹ̀ lè bá wọn dá nǹkan pọ̀ láyé. Àwòyẹmí, ọ̀rọ̀ ló gbọ́n kò tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Bó bá kọ wájú sí ẹ kó tá, bó bá kọ̀yìn sí ẹ kó tá, bó bá kù ìwọ nìkan kó o tèrò ara rẹ pa. Mo lọ. Tó bá wá kù èmi nìkan kí n tún èrò ara mi pa. Owó ṣé o, ilẹ̀ tó mọ́ ní àárọ̀ yìí. Ṣé o, o tún ká mọ́ àwọn ìlú ọkàn láàárọ̀. Ní gbogbo ọ̀nà, ẹ ṣé. Ní gbogbo ọ̀nà, ẹ ṣé o, bàbá. Mo ṣé o, lórí ilé mi, ẹ ṣé. Lórí ọkọ mi o, ẹ ṣé o, bàbá. Bàbá ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ ṣé. Mọ́mì dà. Gbálẹ̀ tí wọ́n fi ń gbálẹ̀ rẹ̀. Lè jẹ́ pé wọ́n ti lọ sódò ni. Má lọ mọ́ ọmọ mi. Má lọ mọ́. Bàbá o. Tí ọba wà bẹ́ẹ̀. Ẹ̀yin kan lẹ lóhùn. Ọmọ mi o. Má lọ mọ́. Kí ló ń ṣe? Bàbá wà mí. Kí ló ń ṣe? Bàbá wà mí. Bó ṣe máa ń ṣe rèé, ẹ máa pe bàbá bọ́ọ̀tà. Ẹ máa pe bàbá bọ́ọ̀tà. Bó ṣe máa ń dá ọmọ mi. Ọmọ mi o. Ọmọ mi. Ọmọ pàṣẹ tí mo bí. Má lọ mọ́. Ọmọ mi. Bàbá dà. Bàbá là ń wá. Àwa ẹ̀. Kí ló ṣe ọ̀dà? Ó dáa náà bó ṣe máa ń kú nìyẹn. Bó ṣe máa ń kú lóṣooṣù nìyẹn. Bàbá náà láti máa ń gbé wá fún. Bàbá náà máa ń gbé wá fún. Bó ṣe máa ń ṣe lélẹ̀. Bàbá ni o. Bàbá o. Ṣé bí ẹ dúró náà? Ṣé bí ẹ sọ fún pé bàbá máa ń ṣe? Ṣùgbọ́n ó tún máa ń padà síbẹ̀. Ẹ farabalẹ̀. Kẹ́rì ẹ̀mí mẹ́nìkan tó lè ṣe o.
àdìo ó jẹ́ bóde ká máa lọ bí tá a lọ. ẹ̀yin olóyè mo ti ṣe tán mò ń bọ̀ o. àní àwọn obìnrin wọn ò ṣe é báyìí wọn ò ṣe é fàtò wọn lọ́ra bí ewé lábá yìí. yín nìyẹn yín nìyẹn. ayin ó tẹ̀ dá báwọn ó dá báwọn. ṣé o sì. ó wá ọmọ orí ẹ ti ṣí dànù báyìí. balẹ̀ ọ̀dọ̀ yín là bọ̀ láàfin. àwọn àlejò ọ̀ràn tẹ́ gbé sọ́dọ̀ mi. èyí tẹ́ ẹ gbà. èyí tí mo gbà bí èyí tí a jọ gbà. kì í ṣe ilẹ̀ ní kò nínú Ìgbèkùn mo pé mo jáde ẹ jẹ́ kí wọ́n wá lé mi. olùkọ́sí mọ̀yàn ẹ ti gbàlejò ọ̀ràn àbí. bàbá balẹ̀ mú gbọ́. ó dáa báyìí o bá a ṣe ń lọ yìí ẹ wá lọ mú wọn kó nọ́ọ̀dẹ̀ mi torí wọn ti fẹ́ máa dín tèmi lọ́wọ́ o. bàbá balẹ̀ ṣé ò sí o. ó wà o. bíi ti báwo. ó wà iná jó mi mi ò ní sùn. bàbá balẹ̀ ẹ̀jẹ̀ ṣe pẹ̀lẹ́ ṣé bí ká mú wọn kó ń bẹ̀ ẹ̀yin náà lẹ gbà wọ́n sí ẹ̀yin náà lẹ mú wọn kó ń bẹ̀. òótọ́ ni ṣé bẹ́ẹ̀ ilẹ̀ nìkan fún wọn ní yàrá sọ́dọ̀ yín. bàbá balẹ̀ ti ṣàlejò gbọ́dọ̀. ó ga o. ẹ tẹ̀lé mi gẹ́gẹ́ bí ìyálóde olóyè ọ̀tún lukosi ẹ tẹ̀lé mi báyìí kí wọ́n lọ pàṣẹ kí wọ́n máa lọ ẹ bá wọn wábì kan tó máa gbé bóyá kán kó sọ́dọ̀ ìyálóde àbí. kò sáyè lọ́dọ̀ tiwa. wọ́n á dẹ̀ bọ́ sọ́dọ̀ lukosi. ẹ jáde bẹ̀. ọ̀dọ́ náà máa wá o ilé ẹ̀ náà máa wá o. àwa jábọ̀ ẹ dá máa tẹ̀lé mi. àlè súnmọ́ bí kí ẹ wá wòran Ìgbèkùn lusiferi Ìgbèkùn lusiferi. ẹ jẹ́ àkókò gba Jésù náà kí máa ra má lọ́mọ kó lè yá. ó dáa náà kàn ṣàwò kárí kàn ṣàwò. má lọ́mọ ni. má lọ mọ́ àbí. bẹ́ẹ̀ni. má lọ mọ́ lórúkọ Jésù báyìí kò sọ lórúkọ Jésù. àṣẹ. ẹ máa ṣe àmì lórúkọ Jésù dìde lórúkọ Jésù. àmín. ẹ wá ṣe ṣe bẹ́ẹ̀ wá rí báyìí wípé ọ̀dọ̀ Jésù nìkan ní ìwòsàn pípé wà kò sí àlàáfíà lọ́dọ̀ ẹlòmíràn kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn ọ̀dọ̀ Jésù nìkan ní àlàáfíà wà bẹ́ẹ̀ ni wọn ló ṣe o kì í ṣàwálà ṣe o Jésù ló wo ọmọ yín sàn. ó dáa ìgbàlà ọ̀fẹ́ ni. ó dáa náà àlejò kí ni ohun ètùtù àti ẹbọ. kò sí ohun ẹbọ mọ́ bẹ́ẹ̀ ni kò sí ètùtù mọ́ Jésù Kristi olùgbàlà aláṣepé ìgbàgbọ́ wa ó ti ṣe lẹ́ẹ̀kan ṣoṣo tá bá wo ìwé Hébérù Jésù Olúwa ó ti ṣe gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo lórí igi àgbélébùú tá bá wo ìwé Hébérù orí 10 láti ẹsẹ̀ 11 lọ sẹ́yìn a ó rí gbogbo ẹ̀ níbẹ̀ wípé Jésù Olúwa ó ti ṣe gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni kò ṣẹbọ mọ́ kò sì ṣètùtù mọ́ ó ti ṣe lẹ́ẹ̀kan ṣoṣo lórí igi àgbélébùú. ń gbọ́ ọbẹ̀ má lọ mọ́ kò sẹ́bọ mọ́ kò sẹ́tùtù. bàbá yìí tẹ̀wá lásọjọ́ yìí tó ń gbé kó tó ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. àwọn àlejò. àlejò àwọn àlejò. ẹ má bọ́ bí ta ẹ̀ náta ń lé àbí ta ẹ̀ lójú ìta fún ẹ ṣó ò rí nǹkan pé o talùbálẹ̀ ni àti pé pẹ̀lú kí ni ìṣòro tó dé bá àti pé ojú wo ló ń pọ́n ẹ ibo ló ń lọ pàtó kí ló ṣẹlẹ̀ tó fi talùbálẹ̀. baálẹ̀ ojú wo lẹ kó àwọn tí ẹgbà tí àyà ìlú àwọn àlejò tẹ gbà táwọn àtàrin ìlú yẹn wọ́n ti jí má lọ mọ́ wọ́n sì lóye ó sọ pé kò tún ní kú mọ́ nǹkan tó jẹ́ kí n máa sáré bọ̀ nù o Jésù náà ń pè o àbí kí wọ́n ti ń pè èmi ti ń lọ nù o. balẹ̀ ẹja lọ ẹ wo ẹja lọ ẹ jẹ́ ká lọ. àti ìkóbalẹ̀ ó ti ń ṣe o. ẹ á lọ. ẹja débẹ̀. Olùgbàlà dákun wá gbà mí o nínú ìgbèkùn láyé mi sí. Olùgbàlà dákun wá yọ̀ mí o. kọlà bá wa kó má bàa sí náà la ṣe wá jáde nígbà tó ṣẹlẹ̀ ní pé iye tẹ wá yìí àwọn pé kò yẹ yín àkùrásì kan ọ̀tún o sì ná ń bẹ fún wọn. ẹ má bínú àwọn bàbá tí ẹjọ dé yìí ní ọjọ́ ọ̀hún àwọn dà. ṣé
ọkọ mi àbí ẹni. ọkọ yín ẹni tẹ́ ẹ jọ wá ni. ok kí n bá yín pè wọ́n. ẹ bá wa pè wọ́n jáde. Daddy. Ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́ ẹ ṣé o ẹ ṣé ẹ kú ọjọ́ wa ẹ pẹ̀lẹ́ ẹ ǹdẹ ẹ sáà díẹ̀ ǹdẹ náà. kó má bàa sí náà ni ọ̀rọ̀ kan la bá wá a ò ní fẹ́ gba alákòókò torí ibi tẹ́ ẹ wà yìí ó sì sọ̀rọ̀. sẹ́ẹ̀rì ohun tó ṣẹlẹ̀ kò í ṣe ohun tó pọ̀ náà a rí i pé ibi ìtẹ́ wà yẹn kò fẹ́ fi bẹ́ẹ̀ bá yín kò yẹ ibi tí a bá fi yín sí ṣùgbọ́n a ti pèsè ibì kan tó rẹwà tí ẹ lè dé sí tẹ́ bá ti dé síbẹ̀ yẹn ẹ rí i pé ọkàn yín ó balẹ̀ ẹ tiẹ̀ lè ṣe ohun gbogbo tẹ́ fẹ́ ṣe àbí ìyálòde kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ ṣe wá ibi báyìí kò dáa tó fún yín a ti pèsè ibì kan lẹ̀ fún yín ibẹ̀ yẹn dáa gan-an ibi báyìí ò dáa fún yín. balẹ̀ ṣe àbí. ilé ọ̀pá sí kan ibi tó yẹ yín ibi tó rẹwà ni. a ti pèsè ilé tó dáa lẹ̀ fún yín ilé tó yẹ yín ẹ̀yin tẹ́ wá láti ìgboro báyìí. ẹ wá níbo di ẹ̀ṣọ́ yẹn tẹ́ wà ná. ẹ̀ṣọ́ wọ́n bí. má bọ̀. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó wọlé ó bá wọn kó èlò wọn lọ. sílé láróńdó ṣé o gbọ́ ẹ̀ṣọ́. ẹ ṣe nǹkan táwọn rí fún iná. ẹ ṣe o. a máa bẹ̀ yín o. ẹ kú tọ́jú wa o. ẹ ṣe o. láti ṣàṣà wọn ni. ẹ má lórí ṣé nǹkan wá ṣe ń lò yìí a ṣe èṣù lè dá wa dúró. èmi á sọ̀jẹ́ ti ká má bá wọn fà. mo ti ẹ̀ ti jà ṣé mo ti bẹ̀rẹ̀ wọn pé àní kò rí iṣẹ́ olúwa yẹn ọlọ́run á fún wa ṣe ẹ jẹ́ ká gbọ́ tàwọn aláṣẹ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. ẹ bá bìí. bọ́dádì kíní kan rú mi lójú náà bọ̀tá bá ti dídà pé ọlọ́run wí ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ pé kò ń ṣe kò tó rọ̀ bọ̀ èmi ò fẹ́ gbọ́ pé kọ́lọ́run wí torí òun náà ni olùpilẹ̀ṣẹ̀ ohun gbogbo láyé yìí so tó bá ti lè wí báyẹn èmi ò fẹ́ yíwùn padà lé lórí ni o fẹ́ imagine ẹ wo ká fodidi léjọ́ ọ̀jọ̀rọ̀ báyẹn lẹ̀ lẹ́kọ̀ọ́. mọ́mí. dáàdì kò easy o kò easy ẹ wo orúkọ tó fi wá sí tójò bá bẹ̀rẹ̀ ń sìn fúnra fẹ́ sáwò oòrùn náà ló ń dálé wa lórí ẹ dáàdì kò easy o in fact mi expect eléyìí o but tọ́lọ́n bá ti wí èèyàn ṣàgbọ́dọ̀ tẹ̀lé ni because èèyàn mọ nǹkan tó lè ti díẹ̀ mi. so mọ́mì ẹ ò ní láti máa wò ó jì olúwa ló rán wa wá sí yìí gbogbo iṣẹ́ ìránṣẹ́ tá a dẹ̀ wá ṣe níhìn àwọn tó ti ṣe é síwájú wa wọn ò ṣe é nínú ìrọ̀rùn a ní láti ní ìfaradà mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ohun gbogbo tá a bá wá yóò yanjú. dáàdi àbí. bro Matthew mọ́mì lóòótọ́ ni ṣùgbọ́n mo ní ò fẹ́ ká sọ àwọn kankan nù èyí dìkan la fi wá sí ìlú tí mo dẹ̀ jẹ́ kó yí ní dáadáa nígbà tá à ń bọ̀ níbi ìsọ pé nínú ayé èyí yóò rí ìpọ́njú bẹ́ẹ̀ kí ni o ti ṣẹ́gun ayé ìyá tá a fẹ́ jẹ ní tìsí kò tó ìgbádùn tá a fẹ́ jẹ tó bá yá àti pé nínú ìwé òwe mo fẹ́ ká wò nínú ìwé òwe abáwo 24 yẹn verse 10 ó ní bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú agbára rẹ kò tó nǹkan nísìnyí ṣé bẹ́ẹ̀ ti rí eléyìí kì í ṣe ìpọ́njú ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àkókò ìdánwò lásán ni eléyìí ló jẹ́ fún wa á sì borí ẹ̀ mo sì mọ̀ pé ẹ jẹ́ ká ní kinní kan lọ́kàn wa pé ìdí tá a fi wá sí ìlú yìí Ọlọ́run yóò gba àkóso torí ohun tá a fi wá sí ìlú yìí mo jẹ́ kó yé yín dáadáa tí mo sì mọ̀ pé gbogbo yín lè mọ̀ bẹ́ẹ̀ ni so ẹ má wo ibi tá a wà yìí in fact mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó ní ìdí tí Ọlọ́run fi rán wa wá síbí tí ì bá ní ìdí ni ẹ rí i pé broda Láróńdó olóṣù kalẹ̀ yìí ìyá tí àwa mọ̀ pé ó wà nínú àárẹ̀ Ọlọ́run ó ní ìdí tí Ọlọ́run fi rán wa ó fẹ́ jẹ́ kí Ọlọ́run kó lù wá láti ṣe kíni láti wò ó sàn wúrà yóò sì jẹ́ yàrá rẹ̀. àmín. broda Láróńdó ṣé ìgbàgbọ́ pé Ọlọ́run lè mú yín lára dá. mo gbàgbọ́. ẹ gbàgbọ́. mo gbàgbọ́. bí wọ́n ti gbàgbọ́ kíní kan lẹ máa ṣe ẹ kọ́kọ́ fi ayé fún Jésù Olúwa ní ẹ bá ti fi ayé fún Jésù ló bá tán àbí mọ́mì àti mọ́mì bro Matthew ó ti ayé fún Jésù òun nìkan ló lè wò yín sàn àwa kò lè ṣe o
Jẹ́bi Jésù yẹn lè wò mí sàn. Àwọn yìí sàn. Kìkì pé kẹ́kọ̀ọ́ gbá sínú ayé yìí. Mo gbàgbọ́. Ẹ gbàgbọ́. Mo gbàgbọ́. Tẹ́ bá gbàgbọ́. Ẹ sọ pé Jésù Olúwa. Ẹ sọ pé Jésù Olúwa. Jésù Olúwa. Mo ṣetán. Mo ṣetán. Láti gbà ọ́ sínú ayé mi. Láti gbà ọ́ sínú ayé mi. Láti kọ èṣù ayé àti ẹ̀ṣẹ̀ sílẹ̀. Láti kọ èṣù ayé àti ẹ̀ṣẹ̀ sílẹ̀. Máa bọ̀ sínú ayé mi. Máa bọ̀ sínú ayé mi. Wá jèrè ara rẹ. Wá jèrè ara rẹ. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Hallelujah. Jésù àbí kí lẹ pé? Jésù ló ṣe. Jésù ló ṣe o. Ẹ̀yin olóyè, ẹ gbà mẹ́ra ń kalẹ̀. Ṣé báyé fẹ́ máa wò lóyè kó máa dàrú ni? Àwọn àlejò ọ̀ràn tẹ́ ẹ gbà, àwọn ló ń dà lóru yìí. Ọ̀tún, olóyè, òsì, ẹ rí nǹkan sọ sí ni. Ìyálóde, ẹ fọwọ́ lẹ́ràn. Òsì, ọ̀rọ̀ ní bá lè má sọ̀kalẹ̀ yìí. Ẹ gbọ́, ọ̀rọ̀ tèmi fẹ́ yàtọ̀ fún tiyín díẹ̀. Ṣé ẹ rí àwọn àlejò tí ẹ̀yin ń pè ní adàlúrú yẹn? Ó fẹ́ dàbí ẹni pé ọ̀rọ̀ wọn fẹ́ tọ̀nà. Págà, má sọrú ẹ̀ mọ́. Kí ló dé? Ẹ ní kí ló dé? Lọ́jọ́ òní má lọ mọ́ èyí tó ń dákú gbogbo bẹ́ẹ̀ ṣe lágbára tó, gbogbo bẹ́ẹ̀ ṣe ní ipò tó, ẹ gbìyànjú ó tún kú síbẹ̀ náà ni. Ẹ wá wò ó látọjọ́ tí wọ́n ti sọ èdè tí wọ́n ń sọ kí wọ́n ti sọ sí i lórí. Ọmọ yìí ò tún kú mọ́. Ó sì, ìyá sọ bẹ́ẹ̀ mọ́ mi ni. Bẹ́ẹ̀ ni lóòótọ́. Bẹ́ẹ̀ ni ọmọ yẹn kò kú mọ́ látọjọ́ tán ti gbé e lọ sọ́dọ̀ àwọn ìlú yẹn. Ẹ tún wo láróńdó àbí kí náà ti ń pè. Ìgbà táwọn ìlú yẹn. Ìyálóde dúró bẹ̀rùn. Bàbá baálẹ̀. Nǹkan tọ́nu mi ọbẹ̀. Láróńdó tán dárúkọ ọ̀hún ṣe rántí pé ṣe gbẹran gbá gbogbo ẹ̀. Kọ̀ náà ni. Ṣùgbọ́n gbà táwọn àlejò tá a gbà tán débẹ̀ tán sọ èdè tó yẹ kán sọ, Láróńdó ló ń ṣeré káàkiri yìí tó ń bá wọn ṣe nǹkan tó yẹ kán ṣe. Ẹ jẹ́ kí mi sọ fún yín, ó dàbí ẹni pé ewé yín ò jẹ́ mọ́. Kò jẹ́ mọ́. Ó dàbí ẹni pé èmi ò wá lọ bá àwọn àlejò yẹn bóyá wọ́n lè ràn mí lọ́wọ́. Èmi kan tẹ̀lé wọn. Ohun tí a ti ẹ̀ jẹ́ olóyè fún láàfin yìí mi ò tiẹ̀ mọ̀. Págà, ẹ wo àwọn akídanidání tí mo fi joyè láàfin. Ìyálóde, Ọ̀tún, Lúkọ̀sì. Gúdúgúdú ni mímí ò fi gbà kán túra lẹ̀. Bàbá gúdúgúdú. Kára ó lè bàbá. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ fún ara wa níbi tó dé. Ibi tó dé kì í ṣe ọ̀rọ̀ gúdúgúdú kò jẹ́ gúdúgúdú. Kó o tó joyè ló lè jẹ́ gúdúgúdú. Kó o ti joyè tán èwe ti tán lọ́wọ́ rẹ̀. Bàbá baálẹ̀, ọ̀nà àbáyọ ni kẹ́ ẹ já wá fún mi. Ẹ wò ó. Ṣé ẹ gbọ́? Ẹ jẹ́ káwọn sọ nǹkan fún àwọn àlejò tá a gbà nìkan ló lè ṣọ̀nà àbáyọ nǹkan tó wà ní. Èyí inú dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀ bí alágbádá iná yìí sọ̀rọ̀ sọ pé kára lè ara ta ni ó lè bára nìkan lè jókòó lé kú dànù àdá fún àgbà ọ̀. Ẹ wo, tínú bá bí mi mo lè fi gbogbo ejó oògùn. Ayé ìgbà kan. Nìṣó. Ẹ wá o. Ṣé ò sí? Baálẹ̀, ojú wa rí nǹkan tó lé ní. Ọ̀rẹ́ mi àlàmú ṣàlàyé. Bàbá baálẹ̀, nígbà táwa ń ti oko bá lọ wo pápẹ́ tà dẹ. Bí a ṣe rí arákùnrin rẹ̀ tó ń fún ọmọ ẹ lọ́hùn tó ń fún un lọ́hùn báyìí tó fi pa. Ẹ̀tọ́ ni ẹ sọ, òtítọ́ ló sọ. Olórí ọ̀dọ́, ṣé bẹ́ẹ̀ ni? A bá a níbẹ̀ ni. Ṣé táàlì wàá parógun yín ni? A bá ń bẹ̀ báyìí ni. Ó sì. Ẹ ráwọn àlejò ọ̀ràn tá ń ṣètòrí rẹ̀ yẹ̀yẹ́ baálẹ̀ wà bí àwọn àlejò ọ̀ràn. Ẹ̀yin ará Èkó, ẹ dójú tì wá púpọ̀. A ò mọ̀ pé ohun tẹ́ fẹ́ wá ṣe ní tẹ́ fi kóra yín wá. Ẹ dójú tì wá o. Wọ́n wá fi wá dàjọ́ ni. Ẹ ò dáa o, ẹ ò dáa o. Wọ́n wá fi wá dàjọ́. Ó dáa náà. Ẹ̀yin akíjanidání tí mo fi joyè. Ṣèbí torí páítọ̀ àbí kí lorúkọ ẹ̀ lẹ́fí yẹ̀yẹ́ mi. Ó ní o. Ẹ wò ó, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀. Àṣà wa nílẹ̀ ni pé ẹni tó bá ti pààyàn kí láá ṣe fún un. Pàlàpà. Ẹ gbé lọ́kẹ́lọ́ bẹ́ orí ẹ̀ fóògùn. Ìgbèkùn lusiferi rẹ̀. Ìgbèkùn
Igbekun lusiferi re. Igbekun lusiferi re. Igbekun lusiferi re. Ará ilé èròdé àní ẹ súnmọ́ bí kí ẹ wá wòran. Igbekun lusiferi re. Igbekun lusiferi re. Òun ṣe mí òun gbà mí àti ṣe dúpẹ́ lọ́wọ́ àṣebí. Igbekun lusiferi re.